Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi, èmi ọmọ yín náà ni. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ohun tí mo fẹ́ bá wa sọ láàárọ̀ yìí ni pé mo fẹ́ ṣe ìyàtọ̀ láàrin nǹkan méjì kan tí àwọn olórin àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá fẹ́ sọ Yorùbá máa ń lò mọ́ra wọn tó jẹ́ tí ó kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kí ni nǹkan tí mo wá ń sọ yìí náà ni àkàràmàgbò àti àkàlàmàgbò. Àkàlàmàgbò ẹyẹ ni, àkàràmàgbò ewé ni. Wọ́n máa ń kọrin kan wípé àkàràmàgbò, 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 èyí pọ́ ọdún jẹ́ o. Ohun tí wọ́n ń gbìyànjú láti sọ ní bíbà yìí ni wípé ewé àkàràmàgbò kì í pa ọdún kan jẹ. Láàárín ọdún kan tó bá ṣe wù náà ni ó ṣe wálẹ̀. Bí wọn ò já kan fi ṣe nǹkan, yóò kú fúnra rẹ̀. Àsìkò ìgbà tí a máa ń rí ewé yìí ni àsìkò ìgbà tí ẹ̀ẹ̀rùn bá ń bọ̀, tí òjò ti lọ tán, tẹ́ẹ̀rùn ń bọ̀, àsìkò ni yóò máa hù. Nígbà tí ó bá hù, tí òjò bá tún wá ń bọ̀, àsìkò ni yóò kú tí kò bá rí ẹni kankan já. Even àwọn ìwádìí kan tún sọ wípé àwọn kan máa ń lo ewé yìí fún májèlé. Kí ni wọ́n pè májèlé? Poison. Ó ní bí wọ́n ṣe ń lò, èmi ò mọ̀. Àmọ́ ìwádìí kan sí kejì tún sọ fún mi pé wọ́n máa ń lò bẹ́ẹ̀. Àmọ́ àkàlàmàgbò, àkàlàmàgbò ẹyẹ ni. Àwọn bàbá ńlá bàbá wọn sọ pé àkàlàmàgbò lò kéré jù lórí ilẹ̀ ayé ni ó lo kíni o, 20 ọdún. Ló lo 30 ọdún. Bẹ́ẹ̀ ni, 20 ọdún ni 20, 30 ọdún ni 30. Ló lo 30 ọdún. Àkàlàmàgbò ní lò kéré jù ju 30 ọdún lọ. Ẹyẹ tó ní ẹ̀mí gígùn ni ẹyẹ àkàlàmàgbò yìí. Ẹyẹ ni àkàlàmàgbò, ewé ni àkàràmàgbò. Àkàràmàgbò àti àkàlàmàgbò, ẹ rí pé pípé rẹ̀ ó yàtọ̀ síra wọn. Àkàlàmàgbò ẹyẹ, àkàràmàgbò ewé. Tẹ bá wo òkè báyìí ẹ ti rí méjèèjì, ewé àti ẹyẹ. So àkàràmàgbò òun ní ewé. Bí àwọn olórin ayé ìsìn ṣe wá máa ń kọ ni pé àkàlàmàgbò èyí pọ́ ọdún jẹ́ o. Rárá o, kì í sí àkàlàmàgbò ni kì í pa ọdún jẹ. Ẹyẹ àkàlàmàgbò a máa lò tó 30 years, 30 ọdún láyé ní ilé tó tún kéré jù. Pé ẹyẹ mọ́ tètè kú ló lo 30 ọdún láyé, 30 years. So ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ nìyẹn. Kì í ayé àkàlàmàgbò wá sábà wá ní funfun, dúdú ni wọ́n máa ń jẹ́. Dúdú wọ́n sì máa ń ní ogbé ní orí àti bí irú ìsàlẹ̀ báyìí tí wọ́n pọ́n gan bí iná ni, bí ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni ogbé àkàlàmàgbò ṣe máa ń rí. Wọ́n máa ń tóbi, kì í ṣe ẹyẹ kékeré. Ẹ ti rí lókè. Ewé àti ẹyẹ, ìyàtọ̀ méjèèjì nìyẹn. Àkàràmàgbò ni ewé. Òun ló sì yẹ ká máa lò fún orin pé àkàràmàgbò èyí pọ́ ọdún jẹ́ o. Pé kì í pa ọdún kan jẹ, kì í pa ọdún kan jẹ, kì í pa ọdún kan jẹ. Àmọ́ ẹyẹ àkàlàmàgbò, ẹyẹ tí máa ń lò tó 30 ọdún ni. Ẹyẹ tí máa ń lo 30 ọdún láyé ni. Fún ìdí èyí wá ńkọ́, ẹ jẹ́ ká ṣe ìyàtọ̀, ká mọ̀ ìyàtọ̀ láàrin ẹyẹ àti ewé. Àkàràmàgbò ni ewé bí mo ṣe sọ síwájú. Àkàlàmàgbò ni ẹyẹ bí mo ṣe sọ síwájú. Ẹ ó ti rí ìyàtọ̀ méjèèjì ní òkè. Ewé àti ẹyẹ, ìyàtọ̀ wọn wà níbẹ̀. Ẹ máa bá wa kálọ. Ẹ dákun bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi. Ojú tí ń wò mí kò ní fọ́. Ọwọ́ tí ẹ fi ń share fídíò yìí kò ní dá. Ọwọ́ wọn ẹ fi máa gbé nǹkan rere ṣe ni pẹ̀lú ògo Elédùmarè. Ẹ wò ó.